káyé gbọ́ ní ìròyìn. ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ẹ jẹ́ a jọ gbọ́. àsìkò yìí ò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi ìròyìn káyé gbọ́ ni wọ́n sì ti gbọ́ yín láti kàn ní Jídé Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ìǹspẹ̀tọ̀ ọlọ́pàá kan gbẹ̀mí ara rẹ̀ látàrí àìlówó lọ́wọ́ ní ìpínlẹ̀ Adamawa. Àwọn fìjìláńtẹ́ ní ìpínlẹ̀ Rivers ti rí òkú ọmọ tuntun tí wọ́n jù sínú kòtò. Ilé ẹjọ́ ti sọ ọkùnrin kan sí àwọn ọdún 14 fún ẹ̀sùn ìfipábálò. Ìyá ọmọ oṣù 8 tí wọ́n jí gbé ti rọ àwọn ọlọ́pàá láti dá sí ọ̀rọ̀ náà. Kí n tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dé òkè lọ́hùn fún ìpolówó ọjà. Ìkànnì Jídé Alára. Jídé Alára, ìkànnì ìlú mọ̀ọ́dúndú ọ̀sẹ̀. Ìkànnì Jídé Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ìkànnì Jídé Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ìkànnì Jídé Alára. Ìkànnì Jídé Alára. Jídé Alára. Ìkànnì Jídé Alára 24 bàbá àgbọn. Káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìǹspẹ̀tọ̀ ọlọ́pàá kan gbẹ̀mí ara rẹ̀ látàrí àìlówó lọ́wọ́ ní ìpínlẹ̀ Adamawa. Ìǹspẹ̀tọ̀ ọlọ́pàá kan Daso Kasa ti gbẹ̀mí ara rẹ̀ ní ìpínlẹ̀ Adamawa. Kasa ni wọ́n ní òkú rẹ̀ nínú ilé ìgbé rẹ̀ ní Àbúrò Àyìngá níjọba ìbílẹ̀ Gírè. Ìròyìn tó jáde ní Kasa ló dé láti ilé ìwòsàn tó ti ń tọ́jú ara rẹ̀, tí ó sì ṣeé ṣe kí ó gbẹ̀mí ara rẹ̀ látàrí àìlówó lọ́wọ́ tí ó lè fi gba ìtọ́jú tó péye. Àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ohun tó ṣokùnfà ikú rẹ̀. Àwọn fìjìláńtẹ́ ní ìpínlẹ̀ Rivers ti rí òkú ọmọ tuntun tí wọ́n jù sínú kòtò. Ikọ̀ fìjìláńtẹ́ kan ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ti rí òkú ọmọ tuntun kan tí wọ́n jù sínú kòtò ní òpópónà Ìpèrè sí Èkó Axis Mile 3 Diogu ní ìlú Port Harcourt tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ náà. Olórí elétò ààbò ti Nkpolu Oroko tí wọ́n so mọ́ ikọ̀ fìjìláńtẹ́ ọ̀hún Augustine Ihuwo ló sọ èyí ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Ihuwo ní òkú ọmọ tuntun ọkùnrin náà ni wọ́n rí ní àárọ̀ kùtù nígbà tí wọ́n ti ń pàróòrò ní agbègbè ọ̀hún. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Grace Iringe kọ́kọ́ fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì ní àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí. Ilé ẹjọ́ ti sọ ọkùnrin kan sí ẹ̀wọ̀n ọdún 14 fún ẹ̀sùn ìfipábálò. Ilé ẹjọ́ gíga tó kalẹ̀ sí Adó Èkìtì ti sọ Sunday Àṣèrè sí ẹ̀wọ̀n ọdún 14 lórí ẹ̀sùn pé ó fipá ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọ ọdún 6. Ọ̀daràn ẹni ọdún 24 náà ni wọ́n wọ́ lọ síwájú onídàájọ́ Adékúnlé Adélẹ́yẹ lórí ẹ̀sùn kan tó jẹ́ ìfipábálò. Gẹ́gẹ́ bí ẹ̀sùn tí wọ́n fi kàn án, ó tàpá sí òfin ti ìpínlẹ̀ Èkìtì ti ọdún 2012. Bí ọmọ náà ṣe sọ, ó ní òun ń gbé pẹ̀lú ìyá òun tí Sunday sì jẹ́ alábàágbé àwọn. Ó ní ó máa ń ṣe kòtò pẹ̀lú òun tí ìyá òun bá ti jáde. Nígbà tí onídàájọ́ Adékúnlé Adélẹ́yẹ yóò gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí ẹ̀rí tó rí láti ọ̀dọ̀ dókítà ilé ìwòsàn tí wọ́n ti ṣe àyẹ̀wò fún ọmọ náà, ó ní kí Sunday lọ lo ọdún 14 ní ọgbà ẹ̀wọ̀n. Ìyá ọmọ oṣù 8 tí wọ́n jí gbé ti rọ àwọn ọlọ́pàá láti dá sí ọ̀rọ̀ náà. Lẹ́yìn àwátì ọmọ oṣù 8 kan, Ìkèchí Kelechi tó wá láti Àmúzù Umubo níjọba ìbílẹ̀ Àìzù Mbaze ní ìpínlẹ̀ Imo ti rọ àwọn ènìyàn pàápàá iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn iléeṣẹ́ aláàbò tó kù láti ran òun lọ́wọ́ bá òun wá ọmọ òun. Kelechi ní Uche àti àwọn kan ló já ọmọ gbà lọ́wọ́ òun. Ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn kan Chikeze Erege ní ìṣẹ̀lẹ̀ náà mú òun lọ́kàn tí òun sì ṣetán láti dá sí i. Kò ní jù báyìí lọ lórí ìròyìn káyé gbọ́ fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jídé Alára. Káfíńrí pàdé mi. Ìkànnì Jídé Alára. Jídé Alára, ìkànnì ìlú mọ̀ọ́dúndú ọ̀sẹ̀. Ìkànnì Jídé Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀.
ìkànnì jígí alára kẹrìnlélógún bàbá gbogbo.